Ẹ̀yin ará ilé, ẹ kú dédé àsìkò yìí. Orúkọ mi bí ẹ ṣe mọ̀ ni arákùnrin Ísákì. Mo tún ti mú ìtàn ti ọ̀sẹ̀ yìí wá. Ìtàn ti ọ̀sẹ̀ yìí la máa mú wá nínú ìwé Króníkà. Ní ìlú Júdà, a fi ọmọkùnrin kan jẹ ọba tí orúkọ rẹ̀ ń jẹ́ Ùsáyà. Ùsáyà sì jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógún tí à ń pè ní 16. Ẹ má jẹ́ ó yà yín lẹ́nu, bẹ́ẹ̀ ni mẹ́rìndínlógún. Inú gbogbo ènìyàn sì dùn láti fi jẹ ọba. Orúkọ bàbá rẹ̀ a máa jẹ́ Àmásáyà. Nínú ìdùnnú wọn yìí ni òun náà sì ń ṣe ohun tó tẹ́ Ọlọ́run lọ́rùn. Bó sì ṣe ń wojú Olúwa lọ́lọ́run bùkún rẹ̀. Bó sì ṣe ń wojú Olúwa lọ́lọ́run dá lọ́lá sí i. Lọ́lọ́run fún ní ìmọ̀ àti òye láti fi darí àwọn ará ìlú náà. Ó kọ́ ilé ẹ̀ṣọ́ fún wọn. Ó wó gbogbo Báálì, ohun tí Ọlọ́run ní kí wọ́n má ṣe, gbogbo ẹ̀ ní ó wó palẹ̀ tí ó sì ń rìn ní ọ̀nà tó tẹ́ Ọlọ́run lọ́rùn. Nínú ọ̀nà yìí ni inú gbogbo ènìyàn sì ń dùn, òun náà sì ń ṣe ohun tí wọ́n fẹ́. Ó gbẹ́ kànga lọ́pọ̀lọpọ̀. Kànga tó sì gbẹ́ yìí náà sì jẹ́ ohun tó wúlò fún àwọn ará ìlú náà. Ó sì kọ́ àwọn ilé ìtajà tó jẹ́ pé láti ọ̀nà jíjìn wọ́n á sì máa wá, inú gbogbo wọn sì ń dùn. Òkìkí rẹ̀ tí ẹ̀ kàn títí dé ìlú Íjíbítì torí gbogbo ohun ńlá yìí tí ó ṣe. Ó tiẹ̀ ní àwọn ọmọ ẹgbẹ́ jagunjagun tí ó ń kọ́. Àwọn ọmọ ẹgbẹ́ jagunjagun yìí ó tún sì ṣe àwọn kọ̀nàkọ́ná, ọfà, àwọn ohun ìhámọ́rùn, ó ṣe gbogbo ẹ̀ fún wọn láti fi jà tán bá tiẹ̀ fẹ́ kọlù àwọn tí wọ́n fẹ́ kọlù. Wọ́n sì ń lọ, wọ́n ń bọ̀, Ọlọ́run fún wọn ní ìṣẹ́gun torí wípé kí ni Ùsáyà ń wojú Olúwa. Gbogbo eléyìí ló kó sí lọ́kàn wípé kí ló tún kù tóun ò tíì ṣe? Ṣógun ni mò ń jà, mò ń borí. Àwọn ará ìlú ọ̀hún wọ́n á tiẹ̀ sì máa kó ohun ìdákọ́lẹ̀ fún pé ẹ gba ọba, à ń fẹ́ràn ìjọba yín torí pé kò sẹ́ni tó fẹ́ dojúkọ torí pé Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. Ìgbéraga bá wọ̀ lẹ́rù pé kí ló tún kù tí mi ò lè ṣe? Kí ló tún kù tí mi ò lè gbà? Kí ló tún kù tí mi ò lè dá láṣà? Àṣà àkáṣà bá kú sí láyà. Ó sì jẹ́ wípé kò sí ẹnikẹ́ni tó lè wọ ilé Olúwa láti lọ sun tùràrí àfi ẹni tó bá wá láti ẹ̀yà Áárónì tí a sì ń pè ní àwọn àlùfáà. Tí o bá kí ń ṣe àlùfáà, o ò lè wọ ilé Olúwa láti lọ sun tùràrí. Ló bá rò pé kí lóun tún fẹ́ ṣe, ló bá wọ ilé Olúwa, ló gbé àwo tùràrí, ó fẹ́ lọ sun tùràrí. Nígbà náà ni olórí àlùfáà Àsáráyà bá rí pẹ̀lú àwọn ọmọ àlùfáà bíi 50 báyìí pé ọba, kí rèé? Kí lẹ fẹ́ dá láṣà yìí? Ẹ fẹ́ lọ sun tùràrí. Ẹ sì mọ̀ wípé eléyìí lòdì sí òfin Ọlọ́run. Ọba bá ní kí lẹ sọ yìí? Ṣé mọ bí mo ṣe jẹ́ ni? Èmi ọba, èmi tí mo lè pa, èmi tí gbogbo ènìyàn fẹ́ràn, èmi tí wọ́n fún ní ìṣàkọ́lẹ̀, kí lẹ rò pé mi ò lè ṣe? Nínú eléyìí tí wọ́n sọ ló bí nínú, ló bá sì sun tùràrí. Ẹ béèrè pé kí ló ṣẹlẹ̀? Ẹ̀tẹ̀ bá bò ó, eléyìí tí àwọn olóyìnbó ń pè ní leprosy. A sì mọ̀ wípé ẹni tó bá ní ẹ̀tẹ̀ kò lè gbé láàrin àwùjọ ènìyàn. Bí wọ́n ṣe gbé lọ sí ẹ̀yìn ìlú nìyẹn títí tí ó fi kú. Kí lẹ rò pé ẹ rí kọ́ nínú ìtàn yìí? Ohun tí èmi rí kọ́ nínú ìtàn yìí ni wípé kò sí ohun tí a bá ní, kò sí ipòkípò tí a bá wà, ẹ jẹ́ ká fi Ọlọ́run síwájú. Ẹ jẹ́ kí a fi ìbẹ̀rù bójú ká fi sin Ọlọ́run pé Ọlọ́run, ìwọ ló tó báyìí, ìwọ ló lè ṣe báyìí. Ẹ má jẹ́ kí ìgbéraga kó kó sí wa láyà. Mo sì gbàdúrà pé bí ẹ ṣe ń lọ ní ọ̀sẹ̀ yìí, ojú Olúwa máa bá yín lọ. Ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀.